Africa Content TV. Kúrú àtàkùtà ọkọ̀ ló ní máa kọ́ lómi nú, àfọ̀kọ́ ló ní máa fọ́ lómi. Iná náà kò gbọ́dọ̀ tẹ̀wé èsì òní gbọ́dọ̀ tẹ̀kọ̀. Iná ọ̀gbọ́n àtàrí ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ tó ti ẹ̀kọ́ rẹ̀. Iná ni èsì ṣe gbọ́dọ̀ tó kò gbọ́dọ̀ gbọ́dọ̀. Ọ̀gbọ́dọ̀ gbẹ́dí ọdún, kó ògbèdí ọdún, ọ̀gbọ́dọ̀ gbẹ́dí ọlọ́, kó ògbèdí ọlọ́. Ẹnì kan ògbórí ẹ̀tàn, kó gbèdà lù. Ọgọ́ ìmọ̀ ọkọ̀ ọlọ́mi náà. Omi pàkìtì, ó bẹ́ ọ̀nà lórí, ọ̀nà pàkìtì, ọ̀nà bẹ́ omi lórí, ìpàdé omi ọ̀nà, ó pẹ́ sí mẹ́rin ọgbọ̀gba. Ìgbà tí ìwọ bẹ́ pamọ́ náà, ìtọ́nà nípò èrò àdé, ìtọ́nà láti àkùkọ tẹ́lẹ̀, ìtọ́nà láti àkùkọ ti dáwù, ó ti rán òun. Ìtọ́nà láti àkùkọ tí ìdágìrì fẹ́ dálẹ̀ lẹ̀, ìtọ́nà ìdágìrì ti dá wọn. Àgàlà bíbí inú Olódùmarè, kì í bá wọn dàpọ̀ tó bá wọn, àgàlà bíbí wọn dà. Tó bá jáwọ́ àdúsí ọ̀hẹ́rẹ́ rẹ̀ nígbà ilé omi kéékèèké ní orí ilé ẹ bá débi alágbádúgbò omi ẹ̀mẹ́ ọ̀ omi ẹ̀ máa kọ́ mi ẹranko lọ bínú bá bọ́ mi mi yóò gbé ní ilẹ̀ lọ bínú bá sì bọ́ mi mi yóò máa rúkì rẹ̀ ṣe ìwọ àwọn aláàrú ẹ̀. Ìwọ náà mọ̀ ní alóòtú alóòtú ọlọ́dù ìwọ lẹ́mi náà ẹbí ni. Lẹ́mi náà mo dé bọ́ mo lọ́dún mọ́ mo dé rọ̀ mo dé rọ̀ mo dé àdìpọ̀ àgbàlá mo bá wọn lórí oṣooṣù ọkọ̀ mọ́ ní ìwọ́n tó tọ́. Nígbà tí mo gbé kéṣe wọ́n dẹ̀ lọ́dọ̀ kọ̀kọ̀fọ̀ wọ́n dẹ̀ kọ̀kọ̀ wọ̀ lẹ́kùn tí sẹ́wọ́n yà sọ́tì ẹ̀wọ́ ilé wẹ́ni wọ́n yá ilẹ̀. Okokolaka, ikomanika, ikarikansa, oniwoniwosa, asọnumasara, asọnumasọnọ, ọdúnmọ̀mù. Ajá mi ti bá gbó, eyín mi ọ̀gbọ́dọ̀ lọ, agbọ̀mọ̀ níbi ti bá gbó, ọ̀gbọ́dọ̀ mi ọ̀gbọ́dọ̀ tún lè. Nínú gbogbo àwọn tí ṣe ní ọ̀fẹ́ gbé wà, Lalude mọ̀ọ́dún sí lé, ẹjọ́ tó bá mi pa àtẹ́wọ́ fún àwọn méjèèjì. Ẹ bá mi pàtẹ́wọ́ àyè fún wọn. It's a great honor. For a very long period of my life, I have sought to know the heart of men, and I've met great men. Mo ti pàdé àwọn ènìyàn ńláńlá. For 3 or 5 years of my life, I've always wanted to meet Ademola. I sent him personal DMs. I sent him messages on Instagram, but he's a very busy person. Mélòó wọ́n fẹ́ kàwé Adégbègbè? Tinú ẹran kò di ẹjọ́ ìdílé nínú owó tó fẹ́ ìjìnlẹ̀ láàyè. Mélòó láwọn àká mi? Àwọn ọmọ pé ẹ̀rọ ẹ̀yìn ó jẹ. For many years, the African continent is plagued with so many catastrophes. But we encounter people of younger generation like this who will believe will rectify the errors and the blunders of our predecessors. I have no one else in this position like Muyiwa Ademola, who I am taking as a mentor, as a godfather, and as a model to look up to. So ìdùnnú mi ló jẹ́ lónìí pé tí mo ti máa ń wò láti ìgbàdé mi náà ti ń dàgbà pọ̀ tí mo ń lọ rò pọ̀. Ó wá dẹni tó wá pé wá wò mí náà lónìí pé kò ń lọ rèé àwọn àbúrò òun sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún Muyiwa Ademola. Ṣé wá ní Mọ̀lúsì, Bóbí Bèjì, Lalude, bàbá àbèjì tó náà, ẹ wá pàtẹ́wọ́ ayọ̀. Gbogbo ẹ̀yin alábíà máa ń tẹ̀ wá. Ṣé wá ní pé akọ́mọlọ́ọ̀dì kí bàbá ní bàbá àbèjì làwọn mẹ́tẹ̀ẹ̀ta.
a pè wọ́n sì yẹ wá sí láṣẹ lọ́wọ́ ilé ìgbà tó kó méjì ní wọ́n là wọ́n sì jù wá lọ. Ìgbà tó bá tún òkúrò èdè láyé wọn kan ayé òde káwọn méjì ní. Àwọn ayé tó kàn bẹ tí wọ́n máa ń fọ wọn pa wọn ò ní wà wọn méjì nípa. Nínú òfin nínú ọ̀la àlọ́ máa ń lọ sí ìdàgbà láàrin àtẹnìkà ìlú àtẹnìkóso eyín máa ń dárò ọ̀jọ̀ wọ́n bẹ́ẹ̀ tẹ bá wá inú alábẹ́ pàtẹ́ ọmọ sì ra àwọn èsì lọ́dọ̀ lọ́wọ́ àwọn ìgbà wọn tó kúrò bá wọn bá ní ìdìbò fún ìlú. Láṣẹ lọ́wọ́ ilé ìgbìmọ̀ àti gbogbo àwọn méjì lọ́wọ́ ṣe báyìí mẹ́tẹ̀ẹ̀ta kò sí tí ó rẹ̀ dànù bẹ́ẹ̀. Àwọn ojú tí wọ́n ń ba àwọn ojú tí wọ́n ń ba wọ́n náà ba òní bá àwọn méjì nípa òṣèlú. Ẹ dákun ẹ bá pàṣẹwọ́ ayọ̀ fún Muyiwa Ademola Mọ̀lúsì àti Lalude. Àwọn tí a ti wò láti kékeré Ọlọ́run tó ṣe wá di àdìwáwò àwọn méjì tí inú ó dà àdìwáwò. Wọ́n pè kankan ní Lábútúkẹ́ kókó ní àmàlà ní jẹ́bẹ̀. Láàárín ìdààmúdà àwọn tí ó rí ọmọ Yorùbá ti ká ọmọ ṣe ló Lábútúkẹ́ tẹ bá fi kókó ní àmàlà pẹ̀lú ẹ̀sálẹ̀ ìlú tó bẹ̀. Eléyìí máa yóò wá ṣe wá ní àyè bọ́ gbogbo àwọn tó bá fẹ́ mọ̀ wọ́n méjì lọ́wọ́. Wọ́n wo ìjà káyéjọ́ kan wọ́n sì wo bàbá wa tẹ́lẹ́lú wọ́n ní sọ̀rọ̀ kó lé àbáwọ̀ olùkó tó dálẹ̀ náà lọ. Ṣùgbọ́n àátẹ̀mọ́lẹ̀ bí ìrà ṣùgbọ́n Ọlọ́run tó gbé wa jẹ́ gbogbo àwọn tó lọ bá àlè tàbí àlè tá a dàgbà wá wò táwa jẹ tí ń pọ́n wọn ilé ìparí ṣàkóso náà lọ. Àwọn ọmọ yóò pọ̀ yàrá nígbà gbogbo ẹni tó sọ pé èyí ajá yóò lú èjì rẹ̀ àìká yóò èjì rẹ̀ àti níkẹyìn gbogbo tí ọmọ tí bàbá àti ìyá máa ń bèèrè lọ́wọ́ wọn láti fún ìyàtọ̀ bàbá wa. Àwọn ọmọ tí ló ṣe bẹ́ẹ̀ jù lọ. I am very humble and I find it a big privilege to be in the glory of this. Kíkú wa tó sọ̀rọ̀ ẹ̀jọ̀ tó lọ ẹ̀jọ̀ tó ní kí wọ́n tẹ̀lé láàrin inú ilé wa. Àwọn méjì mi wọ́n máa ń jà pọ̀jù ọmọ kẹ́yìn tì nípa ilé ìlànà ìjàlẹ̀ lágbára ọ̀rọ̀ dáhà kánú ni. Wọ́n dà wọ́n bí ètò òkú ṣé ìjọ ẹ̀ mọ̀ ṣé kó òkú òkú lẹ́sẹ̀ èmi lẹ́gbọ̀n èyí tí mo tún ti lọ ní wákàtí méjì. Ẹlẹ́gbẹ̀ẹ́ bí wọ́n ná ẹgbẹ́ ìlànà ẹ̀wà aláàlú ẹ̀ ọmọ kẹ́hìndé pẹ̀lú rọ̀ṣúlù láì ṣáájú ó kẹ́hìndé gbogbo àwọn òṣìṣẹ́ ńlá ó sọ̀rọ̀ fún wa. Àdéhùn olúwa ṣáájú ní ìjọba tí ì wá ó ti ṣàkóso ìwà jẹ́ lórí orí. Ẹlẹ́mọ̀tò àjọmọ̀ta ọwọ́ ara kaka ọdún ẹ̀kọ́ ọ̀rọ̀ nílẹ̀ ìdílé ní ẹbí ọmọ akíkà wọ́n tẹ̀lé kí ní òkú mi láti òkú mi nípa kan ní wọn máa lò. Mi ò ní sọ̀rọ̀ púpọ̀ nítorí àwọn ọ̀gá mi náà wà lórúkọ àwọn. Wọ́n ní wọ́n ní ọ̀fẹ́ kìí sí àwọn ẹ̀rọ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lábọ́ ọlọ́run. Kò ní ilé olówó náà kó ta. Owó yìí kò ní dàbí tìrìbí tó kọ̀ wá kú òwò. Láṣẹ ìgbọ̀n lápò rà lábọ́ ọlọ́run ẹ̀yà wà ní ìsàlẹ̀ ìlú. Nítorí àwọn ìbejì àti bàbá ìbejì náà wà lórí ọ̀yá àṣàkí akéwì akéwì ìbejì ló wọ́pọ̀ àwọn bàbá ìbejì náà wà lórí. Lágbára ọlọ́run ẹ̀yìn tí owó ilé wọn sí gbogbo àwọn táwọn bí kárákátá àwọn táwọn ilé ọ̀gá ìbejì ẹ̀yìn tẹ̀ ilé ìbejì